7 mo lọ́wọ́ ẹ̀ olókè méje là ń pè gbogbo òkè ògo òkè àṣeyọrí òkè ìfọkànbalẹ̀ tó yẹ kó ti gùn lọ́jọ́ tó tún pẹ́ táyé òjò ògùn gbogbo alágbára tí òjò ògùn ó gbọgbẹ́ látẹ̀yìn lórúkọ Jésù ọ̀run kó sá wọn lọ́gbẹ́ àtẹ̀yìn lónìí ọ̀run kó gbé ògòkè àṣeyọrí ọ̀run kó gbé ògòkè ògo ọ̀run kó gbé ògòkè ìfọkànbalẹ̀ ó yá gún òkè ìṣerere rẹ gbogbo ọwọ́ tí wọ́n ń dán padà tí ń jẹ́ kílẹ̀ yọ tí ò jẹ́ kó lè rónkò ìgùn ọ̀run kó gbé ọwọ́ náà dànù Calvary kó gé ọwọ́ náà dànù láti òní lọ 7 up ìdùnnú ayé ẹ̀ táyé gbà lọ́run kó dá padà ìdùnnú ayé ẹ̀ tí ó kò ń gbà lọ onímájẹ̀mú kó dá padà ayọ̀ ayé rẹ̀ ọlọ́run ayérayé kó dá padà bí o ti ń gbọ́ mi lórúkọ Jésù ti Násárẹ́tì bàbá mo 7 up máa ń dùn ni káyé rẹ̀ bẹ́ẹ̀ sí dùn káyé rẹ̀ sí dùn oore ńlá méje kó tì ọ́ lọ́wọ́ ìbùkún ńlá méje kó wọ ọ rí ní àṣẹ